إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀, ibi tí a wà náà ni ibi tí a dé òun náà ni ìpín ẹlẹ́ẹ̀kejì nínú Fi'l Mahmuz tí a sì ti ṣàlàyé gbogbo ẹ̀ bó sì jẹ́ bó sì rí. Àti wá àwọn Af'alul Madiyya àti wọ́n tán, ṣùgbọ́n lónìí inshallah ibi tí a ti bẹ̀rẹ̀ ibẹ̀ náà ni al-Af'alul Mudari'iyya. So tó bá rí bẹ́ẹ̀ náà gbogbo àwọn iṣẹ́ tí a ti kọ sẹ́yìn náà ni à ń wò yìí, so a ní láti pa bọ́ọ̀dù rẹ̀ ká fi lè ráyè kọ àwọn iṣẹ́ mìíràn. Fi'l mudari ọkùnrin kan tí kò sí níbí báyìí wá. A ó kọ́ lọ mú fi'l madi ọkùnrin kan tí kò sí níbí báyìí wá, òun náà ni sa'ala tí mo dé. Iṣẹ́ méjì láti lára fi'l madi kó tó lè di fi'l mudari. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ a lọ sínú huruful mudawwara tó ń tọ́ka sí ọkùnrin kan tí ó sì níbí báyìí, òun náà ni ya àti mo dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí a fún mudawwara bá ti wọlé tọ̀ fi'l madi tí harful mudawwara tó bá ti wọlé tọ̀ fi'l madi yóò fún fáwọlì fáìlì rẹ̀ ní sọkún, adórí fáwọlì fáìlì àbá fatiha àgbàdà náà fún sọkún. Bákan náà ìparí fi'l mudari dómà ló máa ń gbà, àdébí àbá fatiha àgbàdà náà fún dómà. Àbá dàpọ̀ yóò wá di yas'alu. Yas'alu ònìyẹn yas'alu. So báàbù fa'ala yaf'alu ló bá tó sọ́n sì gbà fún ainul fi'li fatiha. Ìgbà tá a débẹ̀ àbá ainul fi'li ẹni àbá fatiha níbẹ̀ á fi ilẹ̀ bẹ̀. So yas'alu ọkùnrin kan tí ó sì níbẹ̀ yìí ó ń béèrè lọ́wọ́lọ́wọ́ àbí máa padà béèrè. So ìyẹn sì so ẹ lè lò ó. So yas'alu ó ń béèrè lọ́wọ́lọ́wọ́ àbí máa padà béèrè. So ká máa bá sì máa lò ó. So ìyẹn sì idha ja'a Muhammadu ilayhim yas'aluhum 'anil amr. Tí Muhammadu bá dọ́dọ̀ wọn, so yóò béèrè lọ́wọ́ wọn nípa àlámọ̀rí náà. So ìyẹn sì so yas'alu ó ń béèrè lọ́wọ́lọ́wọ́ àbí máa padà béèrè. So a fẹ́ mú fi'l mudari obìnrin ọkùnrin méjì tí wọ́n sì ń bí báyìí wá. Iṣẹ́ méjì láti ṣe aláwọ̀ká lọ mú fi'l mudari ọkùnrin kan tí ó sì ń bí báyìí wá, òun náà ni yas'alu. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dhamairu, á lọ sínú al-adawatu allati tazidu fil af'alil mudari'iyya tó ń tọ́ka sí ènìyàn méjì, òun náà ni alif nun. Àdèmùdè alif nun yìí ọ̀rọ̀ tó bá ṣe ní fatiha, arábì tó bá dé bá ní ó fún ní fatiha náà, adéwàfì tó dé bá bá dómà àgbàdà náà fún fatiha. Tàbá dà pọ̀ yóò wá di yas'alani. Yas'alani.
yas'alani àwọn ọkùnrin méjì tí wọ́n sì ń báyìí wọ́n ń béèrè lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà béèrè. So àwọn ọkùnrin tó pọ̀ iṣẹ́ méjì náà la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú yas'alu wá fi'l mudari ọkùnrin kan tí ó sì ń bí báyìí. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dhamir raf'i á lọ sínú al-adawatu allati tazidu fil af'al al-mudari'iyya tó ń tọ́ka sí àwọn ọkùnrin tí wọ́n pọ̀ náà ni wáwù nùn. Wáwù nùn yẹn tó bá jẹ́ ní dhamma harufu tó bá dé bá ní yóò fún dhamma náà àdórí harufu tó dé bá dhamma á fi lẹ̀bẹ̀ tàbá dà pọ̀ yóò wá di yas'alu. So bá rí ilé àìpá máa rí inú Quran dáadáa lọ́dí ẹ̀sìn yas'alunaka 'anir ruh lọ́dí ẹ̀sìn. So a máa rí dáadáa nínú Quran. So yas'alunaka 'an dhil qarnayn. So wọ́n wá bí ẹ nípa dhil qarnayn. So yàní pé àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn yẹn tí wọ́n pọ̀ wọ́n wá bí ànábì. So àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bí báyìí wọ́n ń béèrè lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n máa padà béèrè. So méjì la lè lò fún èdè Lárúbáwá. A lè lò fún present tense and future tense. Tọ́ a fẹ́ mú fi'l mudari obìnrin kan tí kò sì ń bí báyìí wá. Lákọ̀ọ́kọ́ lọ mú fi'l madi ọkùnrin kan tí sì ń báyìí wá ó náà ni sa'ala àti mudé. Iṣẹ́ méjì la ṣe lára fi'l madi kó tó lè di fi'l mudari. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ lọ sínú huruful mudara'a tó ń tọ́ka sí obìnrin kan tí ó sì ń báyìí ó náà ni ta àti mudé. Sẹ́lẹ̀ kejì tí harful mudara' bá ti wọlé tó fi'l madi yóò fún fa'ul fa'il ẹni sọ̀kan lórí fa'ul fa'il àbá fatiha agbọ́dọ̀ láfún sọ̀kan. Bákan náà parí fi'l mudari ló wọ́n ní máa ń gbà. Bá dàpọ̀ yóò di tas'alu. So títọkùnrin tí ẹ fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ bá jẹ́ yas'alu tóbìnrin yóò máa jẹ́ tas'alu. So obìnrin méjì náà máa jẹ́ tas'alani. So a lọ mú fi'l mudari a fẹ́ mú fi'l mudari obìnrin méjì wá. So tí wọ́n sì ń bí báyìí a kọ́ lọ mú fi'l mudari obìnrin kan tí ó sì ń báyìí wá ó náà ni tas'alu. So a lọ sínú al-adawatu allati tazidu fil af'al al-mudari'iyya tó ń tọ́ka sí ènìyàn méjì náà ni alif nun. Alif nun ni tó máa ṣe ní fatiha láàrú tó bá dé wá ní ó fún fatiha náà tàbá dà pọ̀ yóò wá di tas'alani. Àwọn obìnrin méjì tí wọ́n sì ń bí báyìí wọ́n ń béèrè lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n máa padà béèrè. Tas'alani. So a fẹ́ mú fi'l mudari àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bí báyìí wá. Iṣẹ́ méjì la ṣe alákọ̀ọ́kọ́ lọ mú fi'l mudari obìnrin kan tí ó sì ń báyìí wá ó náà ni tas'alu. Tí mo dé iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì a lọ sínú al-adawatu allati tazidu fil af'al al-mudari'iyya tó ń tọ́ka sí àwọn obìnrin tí wọ́n pọ̀ ó náà ni nùnù àti mudé. Nùnù ìyẹ̀wò tó bá iṣẹ́ ní sùnkún harafi tó bá dé bá ní yóò fún sùnkún náà àdórí harafi tó dé bá dhamma lágbàdà náà fún sùnkún tàbá dà pọ̀ yóò di tas'alna. So àwa sọ pé táà yìí a sọ di yá nítorí pé yá ló ń tọ́ka sí àwọn obìnrin tí wọ́n pọ̀. So tàbá dà pọ̀ yóò di yas'alna. Àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bí báyìí wọ́n ń ṣe kí ni wọ́n ń béèrè lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n máa padà béèrè. So pẹ̀lú pé a rí pé kò sí ọkùnrin ní àárín wọn. Tọ́kùnrin bá ti lè wà láàárín wọn yas'alu yìí ní a máa lò nínú èdè Lárúbáwá. So bákan náà àwọn obìnrin yóò sì ti bẹ̀rẹ̀ látòrí mẹ́ta gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé síwájú. So inshallah. So tó bá di ilé ẹ̀kọ́ tó tún kàn lẹ́yìn ilé a máa tún máa bá lọ láti bí àwọn tí a dojúkọ
àti àwa tí à ń sọ̀rọ̀ inshallah. So àwọn tó bá ní àkíyèsí àbí àyọkúrò àbí àfikún so kí wọ́n kàn sí wa ìmọ̀ ní WhatsApp àbí ní YouTube channel. So a dẹ̀ fẹ́ kẹ́ ẹ subscribe kẹ́ ẹ dẹ̀ like. So torí yẹn náà la fi mọ àwọn ibi tí ó bá kù sí. So ti yẹn sìn so kò sí ẹni tí ó pé a kàn gbìyànjú náà ni kó lè bá wúlò fún gbogbo àwọn mùsùlùmí níbikíbi tí wọ́n bá wà, pàápàá jùlọ àwọn tí wọ́n gbọ́ èdè ẹ̀sìn wọn. Nítorí bí èdè ẹ̀sìn náà ṣe pàtàkì tó, iná ló jẹ́ ká ṣe ìgbìyànjú wọ̀nyí inshallah. So Allah náà ni a bẹ̀. So kó ṣe ẹ̀san fún wa ní orí ẹ̀. So ti yẹn sìn ní ayé àti ní akhirah. So subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.